Olùtàn wa ó ti wálé Ìbàdàn wá ṣe ọdún eégún. Ọjọ́ wípé kò tí ì bá wọn ṣe ọdún eégún rí. Lóòótọ́ bàbá rẹ̀ ò fẹ́ jẹ́ kó lọ, ṣùgbọ́n wọ́n ti wá tọrọ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ sì ti yọ̀ǹda rẹ̀ pé kó lọ. Òun náà ló já mọ̀ pé láti oko àwọn ní Lábọ̀dé ẹsẹ̀ làwọn ò fi rìn títí táwọn èdè lé Ìbàdàn, torí pé ní wọ́n bá fẹ́ wọkọ̀ Ìkìrìkú ni ó ti lọ wọkọ̀. Ẹsẹ̀ náà wọ́n kúkú sí wọ́n rìn. Àwọn ọmọdé tí wọ́n fò lọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ nígbà àwọn ìrìn tó bíi wákàtí mélòó kan ó ti bẹ̀rẹ̀ sí rẹ̀ wọ́n. Wọ́n jẹun lójú ọ̀nà, wọ́n mu lójú ọ̀nà, wọ́n tún tẹ̀ iwájú. Nígbẹ̀yìngbẹ́yìn wọ́n délé Ìbàdàn. Ó sì nígbà tán délé Ìbàdàn kálukú kọrí sí agboolé kó wá wọn. Ó wá ń sọ̀rọ̀ nípa Táyé àti Kẹ́hìndé tí wọ́n bá ń lé tó ní wọ́n wà ní ilé ìwé nìbàdàn. Ó ní wọ́n jọ ọmọ líle ọlọ́mọdé náà. Ó ní ìwé kẹrin ìbò ni wọ́n wà. Ó ní wọn ò tiẹ̀ ka ẹ̀sìn sí nǹkan kan. Ó ní wọn á ní káwọn òṣèré lọ ń rọ̀lẹ́. Ibi tá a dé nu lọ́jọ́ tí wọ́n dé ó ní káwọn òṣèré lọ abanitó káfàdàgbàrọ̀ ọ̀bẹ̀lẹ̀ káwá wò báyà wọ́n lọ àbí wọn lọ. Níbi tá a dé náà láti máa kíra apá àtúkọ̀ àmójúbà ara wa lórí ètò àkọ́tún ètò àkàgbádùn ní ìtàlẹ́ òní. Adúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ adẹ́dà àṣẹ̀dá ẹni tó ń pa wá mọ́, Ọlọ́run tí ń ṣọ́ wa, Ọlọ́run tí ń bọ́ wa, Ọlọ́run tí ń sìn wá, tá a rò pa wà là ń sìn. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ní tí a rí á jẹ́ ó ní o oore ọ̀fẹ́ rẹ̀ là ń jẹ o. Inú àgbọ̀n ẹ̀gbẹ́ ìmọ̀ tó sọ di làákàyè òun òye fún wa tó wá dọ́gbọ́n fún wa, ibẹ̀ náà láti ń bò mu. Torí pé ọgbọ́n ẹ̀ ló fi gbélé ayé kalẹ̀, òye ẹ̀ òun ló fi ohun gbogbo tó tọ́ síbi tó yẹ kó wà ní ayé. Bẹ́ẹ̀ sì ni àmọ̀tẹ́lẹ̀ rẹ̀ òun ló jẹ́ kó dá oríṣiríṣi nǹkan tó mú ayé dẹ̀ wá lọ́rùn. Òun ló fi ṣiṣẹ́ ọjọ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀ dé àwa ẹ̀dá kó tó di pọ́ dá wa lọ́jọ́ 6. Ó fẹ́ ká yọ dẹ̀ wá lọ́rùn. Gbogbo ohun tá a wá nílò tá yóò fi dẹ̀ wá lọ́rùn pátápátá. Bẹ́ẹ̀ ni tá a sì fi jẹ́ ọmọlúwàbí tá a níwàbí Ọlọ́run òun ló ti kó fún wa, yòókù kù sọ́wọ́ wa. Ara àwọn ọ̀nà tá a lè gbà kẹ́kọ̀ọ́ tá a ti lè rẹ́kọ̀ọ́kọ́ òun náà ni ká máa kàwé àwọn òwe ìtàn àròsọ, àwọn òwe eré oníṣe tí àwọn òǹkọ̀wé ìtàn Yorùbá ṣe. Ó ń kọ́ni lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ọmọlúwàbí, ẹ̀kọ́ ìpáyọ̀ Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀kọ́ bó la ṣe gbélé ayé tá a fi lámìlaka tá a gbáyé gbádùn, táwa náà kọjá tá a ní kọjá bí ejò tó lọ lórí àpáta tí ò nípa, tá a kọjá tí wọ́n mọ̀ tún fọhùn nípa wa pé tó lágbájá kárí lọ́hùn bá ti ń dúpẹ́ lórí ìgbésí ayé Akínwùmí Ìṣọ̀lá bàbá wa ọ̀jọ̀gbọ́n tọkọ̀wé ìtàn àròsọ ogun ọmọdé tá ń kà lọ́wọ́lọ́wọ́ tọkọ̀ tí ò kú tó sì ń fọhùn síbẹ̀. Iṣẹ́ rẹ̀ pọ̀ rẹpẹtẹ, ọ̀kan lára ẹ̀ lásán òun la mú yìí. Jẹ́ ẹ̀fọ́ ọdún jọ ń kọ́ jẹ́ gbàgbé sì gbàgbé aláwìyé wọn náà ṣe gbàgbé rántí ìdí ó fagun wà. Àwọn èèyàn wọ́n ti ṣiṣẹ́ dàálẹ̀ rẹpẹtẹ. Tó adúpẹ́ lọ́lọ́ ọ̀kan lára àwọn ìwé ìtàn àròsọ là ń kà yìí. Ojú ewé wo la kà dé? Ojú ewé 100 ibẹ̀ ni wọ́n ti ní wọ́n fẹ́ ṣeré jáde tí wọ́n sì ní wọ́n ti ń lọ káàkiri. Wọ́n ní wọ́n ti délé, wọ́n délé ilé délé lójé. Wọ́n débẹ̀ ńgbà wọ́n débẹ̀ wọ́n rí ọ̀nì tí ń bẹ̀ ẹja tó mú láti bẹ̀ kọ́ ká lè bá ara wa létí. Ọmọ adé ní ilé mi ṣe o, àtàdá àgbà kòkú lájà dodoredo sílébù 4 òní. Adé o ẹja kà láti ojú ewé 119 ká lè bá ara wa létí. Ìpínrọ̀ tọ́kàn yín bẹ̀ ní ká ti gbé lálẹ́ tòní. Ọmọ líle pátágbà ní Táyé àti Kẹ́hìndé. Ọmọdé ni ẹ ná, ìwé kẹrin òyìnbó ni ẹ wà. Wọn ò tí ì ka ẹ̀sìn sí nǹkan kan. Wọ́n ní ká ṣe lọ nírọ̀lẹ́ ọjọ́ tá a dé, ṣùgbọ́n ó ti dẹ̀ wá pọ̀. Iyọ̀lá nìkan ló lè ṣeré jáde. Èmi àti Àkànmú àjókòólé ni. A gbọ́ pé Dọlápọ̀ gan-an ò lè jáde nírọ̀lẹ́ ọjọ́ náà. Ilé bàbá rẹ̀ lókè ọjà ló jókòó sí. Ọjọ́ kejì ni a tó ríra. Ní àárọ̀ ọjọ́ kejì a rin àdúgbò kí a lọ wo ọ̀nì ilé délé. Ọ̀nì tá à ń wí yìí ọkọ̀ yọyọ ó tóbi púpọ̀ jù, ó fẹ́ tó màálù kékeré. Wọ́n mọ ògiri bí ilé méjì yípo adágún omi kékeré nínú èyí tó ń gbé. Irú rẹ̀ èyí ń dàbí idà ní ńlá.
adúró mọ́ ògiri lára à ń wo ọ̀nì ńlá yìí bí a ti wà ń bẹ̀ ẹnìkan wá ju adìẹ tó ń kú lọ wọ́n wá jù sí adìẹ kan tó ń kú lọ wọ́n wá jù sí ọ̀nì hàn pọ́kán ó sì rún lẹ́nu ó gbé mi ẹ̀rù bà wá gan o táyé ní bí wọ́n bá ju ọmọdé sí i bí ó ṣe máa parí rẹ̀ náà nù o nígbà tí ọ̀nì jẹun tán ọyàn hábáhábá kiri inú ilé rẹ̀ ó wá títí kò rí wá fi ṣe nǹkan kan ó yí sínú adágún ó sì yọ imú rẹ̀ síta akó mẹ́ẹ̀ akọrí sí òkè ààrẹ a fẹ́ lọ gun táwà tí bá wà orí òkè gíga òní ọkọ táwà yìí sí ọ̀gá púpọ̀ alájà méjì ni bí ẹ̀ bá dórí rẹ̀ tán olùwà rẹ̀ ó fẹ́ mọ rí gbogbo ilẹ̀ Ìbàdàn èèyàn púpọ̀ la bá ńgbà débẹ̀ àwọn ìdáhùn yìí pọ̀ bí àwọn kan ti ń bọ̀ ni àwọn míì ń lọ bí àwọn kan ti ń gùn bẹ́ẹ̀ làwọn kan ń sọ̀ àwa náà gòkè adé àjà kínní ilẹ̀ jì wòrò ibi tá a wá ga fíofíò Kẹ́hìndé sọ pé òun tiẹ̀ ń rí ilé wa lọ́ọ̀kan ṣùgbọ́n àwọn yòókù abájí wọn níwé irọ́ ni ńgbà tí ọ̀rọ̀ náà fẹ́ dìjà ládàkẹ́ ọ̀rọ̀ ìpẹ́ dìjà lọ́wọ́ ọmọdé a rí pé ọ̀pọ̀lọpọ̀ òun ló ti kọ orúkọ wọn sí ẹ̀gbẹ́ ògiri ẹlòmíì kọ ọjọ́ tó wá síbẹ̀ pàápàá ìyọ̀lá mú ìṣó kan jáde ó sì fi kọ orúkọ tiẹ̀ gbogbo àgbà ìṣó náà ní àgbààgbà àsìkò orúkọ wa ọ̀nà òkè sápátì la gbà já agbadagbodò létí adé Ọ̀yọ́ Kẹ́hìndé ní ènìyàn gbọ́dọ̀ gbọ́ ọ̀nà inú igbó igi àgàlà náà lóru lọ́nà kínní àwọn gbọ́mọgbọ́mọ wọn máa ń wà ń bẹ̀ lálẹ́ lọ́nà kejì ìwé kan bẹ́ẹ̀ tá à ń pè ní pákílàṣó ewé burúkú gbáà ni bó bá pàdé èèyàn lálẹ́ pípa ní ọpọlọ ẹ̀ Kẹ́hìndé sọ pé ó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn sẹ́yìn ó ní ìwé náà ní ìwò kan wájú ìwò yìí ló máa fi ń gún ẹni tó bá kú lọ́nà tí ó fi gún láyà àwọn kan ti sọ pé ìmọ̀ jáde lọ́sàn-án gan pàápàá pàtì gbọ́ báyìí ẹ̀rù bà wá a sì bẹ̀rẹ̀ sí sáré aré òun la sáré agbadagbòrò ó tó aago mẹ́rin ká tó délé nírọ̀lẹ́ ọjọ́ náà a lọ sí pápá àṣeré báwà láti gbá bọ́ọ̀lù ṣiṣẹ́ ọjẹ́ ni a kọ́ ń ṣe torí pé a pọ̀ nígbà tí àwọn èrò wa pọ̀ tó àwa yẹn ikọ̀ méjì àdójúkọ ara wa àtẹni ọmọ gbá àtẹni tí ò lè gbẹ́sẹ̀ òun la kọ́ra wa jọ sórí pápá ìrádùn wò bọ́ọ̀lù ó ti lọ tán kẹlòmíì kó tó gbẹ́sẹ̀ ńlẹ̀ ẹlòmíì ò tiẹ̀ gbá bọ́ọ̀lù rárá ẹ̀pa nìkan ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ẹsẹ̀ rọ́ ká tó parí eré èmi pàápàá ńkọ́ mo fi ojúgun mi gbá ẹsẹ̀ bàbá kóbi tàkàbá yìí tí ń gbá bọ́ọ̀lù bí afọ́jú ibi tó bá rí oníjẹsẹ̀ tiẹ̀ sí làwù yóò ti máa gbálẹ̀ ẹlẹ́kí bọ́ọ̀lù tó dé sẹ́ẹ̀rì odidi ọjọ́ mẹ́ta ń wọ̀ gbádùn ojúgun mi bí ti wù ọmọ adélé ajẹun àtúnṣeré lọ sí ọjà alẹ́ à ń ra ìpápánu jẹ bá a ti wá ń wí ìkúnlẹ̀ eégún ọkọjá eégún bẹ̀rẹ̀ sí jáde àwọn eégún alágbo ló kọ́kọ́ ń jáde ohun tí ó dùn wá ni pé wọn ì jẹ́ kí ọmọdé súnmọ́ eégún ṣe ni ọmọ ilé asẹ́yìn ṣáá ẹlòmíì gan tiẹ̀ máa jọrẹ́ tó bá wọ̀ ṣọ̀ṣọ̀ jù ìmúra eégún alágbo rèé a máa bàyàn lẹ́rù gidigidi o èrè ńlá tó ń jẹ ńlá kan ìmọ̀ wà lórí ẹ̀ wọ́n wà á sọ oríṣiríṣi oògùn mọ́ra atọ́kùn náà onóòtú tiẹ̀ mọ́ra àwọn atọ́kùn wọ́n máa mú sẹ́rẹ́ tàbí rúkẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn bíi méjì mẹ́ta ẹ̀mí tí wọ́n bá tún wà lẹ́yìn wọn wọ́n tún wẹ̀ wo oògùn tẹ̀lé eégún tá a wí òun kan náà ẹlòmíì gan tiẹ̀ máa gbé oògùn tó bá ní lẹ́rù lọ́wọ́ gbòyìn ó sì máa sá fún wọn máa bìlà eégún tí àkọ́kọ́ rí òun ni àyàjẹmọ́gìrì eégún ọ̀hún ó lè dá àyàjẹ́ èèyàn pọ̀
a máa dá ẹ̀yà já èèyàn púpọ̀ jù. Ó mú àáké burúkú kan lọ́wọ́, bó bá rí i pé àwọn èèyàn ń ṣùjọ síbì kan yóò ju àáké mímú náà sáàrin wọn làwùgbàwù. Ohun tó yà ní lẹ́nu ni pé kí àáké náà tó balẹ̀ òun pàápàá ti débẹ̀ ó sì ti hàn. Gbogbo wọn á tú gìrì, wọn á sẹ́rí àsádójúbolẹ̀. Àwọn olùrẹ̀ wà máa kì, wọ́n máa kì mẹ́sàn-án mẹ́wàá. Àyájímọ́ gèrè gbàǹdìgbàǹdì àyà, àyájímọ́ gèrè gbàǹdìgbàǹdì àyà, àyájímọ́ gèrè gbàǹdìgbàǹdì àyà. Táyé sọ pé òun mẹni tó ní eégún náà torí pé ọ̀rẹ́ òun ni ọmọ rẹ̀. Ìwé kan náà ni àwọn jọ ń kà ní Agodi. Ó ṣèlérí láti mú wa lọ sílé wọn nígbà ó bá yá. A tẹ̀lé eégún yìí títí abádébẹ̀ rẹ̀ ká tó padà lé. Àrìnàwó pọ̀ lọ́jọ́ tí Àtìpàkọ́ jáde. Àtìpàkọ́ ó ní olórí gbogbo eégún alágbo. Bọ́mọdé bá débi ẹ̀rù ọba. Odó ńlá kan ni Àtìpàkọ́ fi ṣe ère. Ẹrù ńlá sì ni odó tá a wí. Ṣùgbọ́n sọ pé oògùn rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé kì í tiẹ̀ mọ̀ pé òun rù nǹkan kan. Bí odó bá sì fẹ́ wo wọ́n ní yóò pè ọ̀fọ̀, yóò ní ara iwájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbẹ́ gẹ́gẹ́ ló wá láǹtakùn fún ẹgbẹ́ yíyá. Kẹ́ni ìyá odó náà yóò tún dàbí ẹ̀gbọ̀n òwú lórí. Àwọn kan tiẹ̀ sọ pé ó ti fi oògùn ó ti fi pín ẹrù náà lórí gbogbo àwọn tí ọba tẹ̀lé ni. Eégún yìí ní máa ń súre fún gbogbo àwọn ìjòyè. Wọ́n sọ pé ẹ̀rù a máa bá àwọn ìjòyè bí Àtìpàkọ́ bá fẹ́ súre fún wọn nítorí pé ire kan èpè kan tiẹ̀. Ṣẹ́ẹ̀sì wàá rí ire rẹ̀ rí ire àtìmọ́jọ̀ ó ní ire rẹ̀. Ó bá fi èpè ṣáájú tó sì fi ire kẹ́yìn, oríire ni fún ìjòyè náà. Ṣùgbọ́n tó bá fi ire tó bá ṣáájú tó bá fi èpè kẹ́yìn, kó lóye ọ̀wọ́n mọ́sàfárá o kọ́ mọ́sàfárá o. Ní ẹnu rẹ̀ ni wọ́n ti mọ olóyè tí ó kú àti èyí tí ó kù. Bó bá sọ pé wọ́n bọ̀ lẹ́ẹ̀mí wọn ò ní bọ̀ lẹ́ẹ̀mí, orí burúkú ni fún irú ìjòyè bẹ́ẹ̀ nítorí pé yóò ti kú kó tó di ọdún kejì. Ṣùgbọ́n tó bá sọ pé wọn ò ní bọ̀ lẹ́ẹ̀mí wọ́n bọ̀ lẹ́ẹ̀mí, a jẹ́ pé oríire ò ní fún ìjòyè náà. Kò wá sí eégún tó lè pàdé Àtìpàkọ́ tí ò ní forí balẹ̀, àfi èyí tí yóò bá fẹ́ kí obìnrin kọ́ mọ̀ ń lókù. Òfin ìṣẹ̀dálẹ̀ àwọn eégún òun ni pé bí eégún méjì bá pàdé, ọ̀kan gbọ́dọ̀ forí balẹ̀ fọ́kàn. Èyí tó bá mọ̀ pé òun ò lágbára tí ò sì fẹ́ forí balẹ̀ ó gbọ́dọ̀ ṣẹ́ náà rìn ni, ó gbọ́dọ̀ ṣẹ́ ọ̀nà rìn ni, tàbí kó sá pamọ́ síbì kan kí eégún kó fi kọjá. Bí àwọn méjèèjì kò bá fẹ́ forí balẹ̀ tí wọn ò sì mẹ́ni ó lágbára jù, ìjà ńlá mọ́ bẹ́ẹ̀ lẹ̀ ni o, ìjà ńlá mọ́ bẹ́ẹ̀. Irú ìjà ńlá báyìí ọbẹ̀ lọ́dún tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. A fìdí ẹlẹ́gẹ̀ẹ́ gbógiri ó pàdé eégún kan báyìí. Eégún yìí kọ̀yà kò sì ṣe bí ẹni pé ó fẹ́ forí balẹ̀. Ní ọ̀ràn yẹn ni wọ́n ti pàdé. Àwọn méjèèjì ń wo ara wọn lọ́ọ̀kan, wọ́n ń wora wọn lọ́ọ̀kan, wọ́n ń wora wọn lọ́ọ̀kan. A fìdí ẹlẹ́gẹ̀ẹ́ dúró ní oríta mẹ́ta ìyànà tá a balẹ̀. Eégún tọ̀hún ó dúró létí afárá Kúdẹ̀tì. A fìdí ẹlẹ́gẹ̀ẹ́ ránṣẹ́ sí pé kó forí balẹ̀ kó gbà. A fìdí ẹlẹ́gẹ̀ẹ́ sọ fún àwọn èrò ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n mú ewé wọn dáadáa o, kí wọ́n mú ewé wọn dáadáa o, kí àwọn tó bá ti sọ tí wọ́n lẹ̀ kí wọ́n lọ já omi o. Gbogbo yẹn wá jáwé lọ́wọ́. Àwọn tí ó tẹ̀lé eégún tọ̀hún wọn ò ní ewé lọ́wọ́. Wọ́n péjọ wọ́n sì ń hóyè. Àwọn ọmọdé àti sáyìn àwa dúró sínú ilé ọ̀rẹ́ wa kan, à ń yọjú lójú fèrèsé wọn. Àwọn onílù àwọn tí wọ́n ń lùlù ní wọ́n tún wá dá nǹkan lẹ̀, túbọ̀ dá nǹkan lẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. Àwọn onílù àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ wọ́n ń lù, wọ́n sọ pé
o lè ṣe bí bàbá rẹ bọ́wọ́ bàtà lásìjò pípa ní ẹ̀pá kárò ń jẹ̀bà lọ́la kó mú mi lákòótó kò gbọ́dọ̀ mú mi lákòótó àgbò méjì kò gbọ́dọ̀ mú mi lákòótó ajá ń lérí ìkòkò ń lérí káwọn ẹni tí ó jìyà àní àgbò méjì kò gbọ́dọ̀ mú mi lákòótó gágágágágágá lálálálá. oníbàtà ti eégún kejì náà òun náà ń kì í ó ń kì í ó dẹ̀yìn ìgbín ká tó fi àárún kọ̀ọ̀kọ̀ ó dẹ̀yìn ìgbín ó dẹ̀yìn ìgbín ká tó fi kára ohun ọ̀kọ̀ọ̀kọ̀ ó dẹ̀yìn ìgbín kíkiri lábẹ́rẹ́ kéré kì í ṣe mímì adìẹ alẹ́ ò lélẹ̀ kọ́mi ejò mọ́rin tọ́mi eku ní ó lè ó dẹ̀yìn ìgbín ká tó fi kára ohun ọ̀kọ̀ọ̀kọ̀ gbágbágbágbágbágbágbá. nígbà tí inú bí àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ ó gbéra ó ń bọ̀ àwọn èèyàn rẹ̀ tẹ̀lé onítàn náà ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ariwo ńlá tágé adití àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ tọyọ idà kan lọ́wọ́ tó bá fi ṣá eégún kejì ṣùgbọ́n àwọn ò wá ríran rí wọn mọ́ nígbà wọn pàdé à ń gbọ́ ariwo ìrora lọ́tọ̀ lọ́sì ni gbogbo mọ́tò ń sáré padà ni nítorí pé kíni ọ̀nà ti dàrú àwọn ẹlòmíì tẹ̀ ti sá lọ pátápátá ń bò ṣe díẹ̀ ari tí àwọn tó méwé lọ́wọ́ tí wọ́n fi wé ju orí wọn wọ́n ní àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ ti ṣí oyin sílẹ̀ ni oyin wa bẹ̀rẹ̀ sí ta eégún tọ̀hún àtàwọn èèyàn rẹ̀ ọ̀rọ̀ náà wọ̀ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sálọ eégún pàápàá gan ó kéré mọ́lẹ̀ ó ń lọ bí àrìrà àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ gbáyà ó lé títí ó lé wọnú èṣù ẹgbẹ́ odò kan kó tó padà ariwo tún tayé ó tagé àwọn oníbàtà wọ́n ti sálọ pátápátá olùmí náà ìgbé àfẹ́wé wọ́n ti júbẹ̀ ehoro ọ̀pọ̀lọpọ̀ wọ́n da gbádàbò ìlú wọn ni bí wọ́n ṣe ń sá lọ bẹ́ẹ̀ ni ṣàwòrò wọn ló ń dún wín lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi oògùn ni wọ́n fi ṣe léṣe àti ẹ̀gbọ́ pé ẹnìkan kú pátápátá níbi ìjà ńlá yìí ni wọ́n ní eégún pàápàá gangan ó farapa yánnayànna wọ́n ní atọ́kùn rẹ̀ òun ló kọ́kọ́ bùdá àlẹ́ ntìẹ̀ tó júbẹ̀ ehoro babaláyí ọ̀rẹ́ wa tí a sálé wọn ó sọ fún wa pé oyin tí ń bẹ ní ọ̀dọ̀ àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ oyin oògùn ni olóyin oògùn ní ń ta àwọn yẹn ní ń ta gbọ́ àwọn yẹn ó ní òrù ńlá kan ń bẹ lórí àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ bó bá fẹ́ jà bó bá ṣe òrù náà àwọn yóò tú jáde yìí wọ́n sì máa ta àyàn ẹni tó bá mú ewé tútù lọ́wọ́ nìkan ni wọ́n ní ta wọ́n ní bíjà bá sì ti wá parí tó bá ti pé ọ̀fọ̀ rẹ̀ àwọn oyin ọ̀hún wọ́n tún padà sínú òrù nígbà àjàrò lẹ̀ tán àwọn onílù tó wọ́n tún kóra wọn jọ wọ́n ń lù àṣé kò lè jà títí ló tóbi bàǹdùbàǹdù àṣé ò lè jà títẹ́ ló tóbi bàǹdùbàǹdù àṣé ò lè jà títí ló tóbi bàǹdùbàǹdù ọtẹ kò dún bẹ́ẹ̀ oní ẹ̀yẹ tẹ́ kò dún bẹ́ẹ̀ tẹ́ kò dún bẹ́ẹ̀. ajáde alọ́lé àpàdé eégún dúró ń kíkà ṣùgbọ́n àtẹ̀lé táyé sọ fún wa pé dúró ń kíkà ó tún lè ju àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ lọ àwọn onílù rẹ̀ ń sọ pé dúró ń kíkà ìdáláfárá onílà ó pè gbóhùn ìyọ̀lá ní nígbà tóun náà bá dàgbà òun náà léegun kan òun ó sì lóògùn tó pọ̀ táyé béèrè ókọ tégùn rẹ̀ ọmọ jẹ́ ìyọ̀lá sọ pé òun ó sọ ní jìgìjìgì ọjọ́ tí alápá ń sapá wá jáde òun la tún lè mọ̀ wò eégún olóògùn ni alápá ń sapá láti ilé ọjọ́ wá kì í sì ṣe nǹkan míì ju pé kó néèyàn lọ bí ọdún eégún bá ti kù sí dẹ̀dẹ̀ làwọn èèyàn ti máa ru ẹrù ọ̀rẹ́ bọ̀ látòkò wálé wọ́n ń ta ọ̀rẹ́ mi tó bá tóbi ní sísì ńgbà náà oníṣílẹ̀ kan bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n bá dá wọn lójú ni wọ́n máa ń jarí ọdún tí wọ́n bá dá wọn lójú wọ́n máa ń jarí ọdún láàárọ̀ kùtù ó ní gbogbo àwọn tó bá fẹ́ jarẹ́ wọn ó ti lọ sí ilé Ògúndèjì ẹni tó ní eégún alápánsápá
ọmọdé ò lè yọjú bẹ̀ rárá. wọ́n ní bó bá múra tán yóò sáré jáde, yóò dò lórí èṣù tó wà ń ta rẹ̀, yóò yí ẹ̀yìn síta, gbogbo èèyàn ó sì wá kó ọ̀rẹ́ bò, wọ́n kọ́ ọ̀rẹ́ bò gangan, wọ́n kó bò gan òun gangan. ṣùgbọ́n ẹ̀kẹ́ náà tó bá gbéra ńlẹ̀ báyìí tó bá fò sókè là ó, ẹni ọwọ́ rẹ̀ bá bà ànàpá ni. kò wá sí ẹni tí alápá ń sánpà ò lè nà, kò sí ẹni tí ò lè nà. gbogbo àwọn ìjòyè, bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjòyè ni máa ń nà lọ́rẹ́ lọ́dún. ìyẹn máa ń lo Olúbàdàn pàápàá. ọ̀pọ̀lọpọ̀ ọgbà sí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti ní èèyàn parí. lọ́jọ́ tá a wí yìí àkọ́kọ́ ti gbọ́ pé ó ti débẹ̀ rẹ̀. àwọn ọlọ́rẹ́ rẹ̀ wọ́n ti tò dé etí ilé wa lójé, wọ́n bẹ̀rẹ̀ sí náà yàn. ọkùnrin ni wọ́n máa ń nà, wọ́n ẹnu obìnrin o, bẹ́ẹ̀ náà sì ni wọ́n ẹnu ọmọdé kékeré. bí wọ́n bá ti rẹ́ni ó dàgbà díẹ̀ tó sì wọ aṣọ ilé ẹ̀kọ́ wọn ní nà. wọ́n sọ fún wa pé àwọn ọlọ́rẹ́ náà àwọn ọlọ́pàá kan tí wọ́n fẹ́ dáná lẹ́kùn ọ̀rẹ́ nínà. wọ́n ní wọ́n tiẹ̀ fẹ́ na òyìnbó ọlọ́pàá náà pa. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pé ó yára kó sínú ọkọ̀ tó sì sá lọ. kí alápásápá gan kó tó wá dé òjé ni àwọn ọlọ́rẹ́ ni wọ́n ti ń na ara wọn. Yorùbá ni wọ́n sọ pé bádé ẹ̀ bá ń jẹ̀ fún ara wọn kò léèwọ̀. wọ́n kó ọ̀rẹ́ bora wọn, gbogbo ọjà òjé dàrú. kọgbẹ́ kó jìnnà là ń gbọ́lù alápásápá. Láìwọlá Ògúndèjì ẹ pàdé ọ̀rẹ́ dà, ẹ pàdé ọ̀rẹ́ dà, ará oko èkúbọ̀rọ̀ ẹ pàdé ọ̀rẹ́ dà. àwa dúró síwájú ilé wa à ń wòran, gbogbo gédé yòókù wọn ti sá pamọ́. bá a ti dúró nìyí o tí ọkùnrin kan tó kó sí owó àwọn ọlọ́rẹ́ o kò mọ̀ pé àwọn ọlọ́rẹ́ ti dáàrin ọjà, ó ń tòde bọ̀ ni. nígbà wọn rí wọn pariwo yè wọn ní ọ̀gbọ́rùn. bí bàbá náà ti rí wọn ó kéré mọ́lẹ̀, wọ́n gbá wọn ìyá wọn lè wọnú búkà kan, wọ́n sì kọ́ dẹ́bò. à ń gbàrúwọ ọkùnrin náà bí wọ́n ti ń nà án. àwọn tí wọ́n wá nà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí àfìrí ọkùnrin náà láàrin wọn rárá. a gbọ́ pé ńgbà tí ìyá náà pọ̀ oṣù bulẹ̀, ṣùgbọ́n wọ́n sàn nà lọ ṣáà ni. àgbà tí wọ́n rí pé kò lè mẹ́ra mọ́ ni wọ́n tó fi lẹ̀ gbàlajà, gbogbo aṣọ ẹ̀ ti ya, gbogbo ara ẹ̀ ti ń ṣẹ̀jẹ̀. kò pẹ́ púpọ̀ tí àwọn ọlọ́pàá fi dé tí wọ́n sì gbé ọkùnrin náà sínú ọkọ̀, wọ́n lọ gbé lọ sí Adé Ọ̀yọ́. bóyá ló fi yè ìkànnì àwọn ọlọ́rẹ́ ìwọ̀nyí ó pọ̀. ẹlòmíì àti ẹ̀ máa sọ abẹ́fẹ́lẹ́, a máa sọ abẹ́fẹ́lẹ́, ọ̀pọ̀lọpọ̀ máa rọ ọ̀rẹ́ tí fi ń náà yàn. tó ẹja máa fi lè ṣe lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adémọ́lá Adé ní Àtàndàgbà.